kí gbogbo ẹ̀yin ìyá yín bàbá káàkiri àgbáńláyé. Èmi ọmọ yín náà tún ni Lẹ́dùkẹ́ Ìfẹ́ Olúwa ṣe mí ni mo tún mú èlé wá fún yín. Tá a bá sọ fún yín wípé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, bàbá ti sọ̀rọ̀ sókè, ẹ máa sọ pé náà láì, ẹ wá fetí gbọ́ ohun tí bàbá sọ. Ẹ gbọ́, ẹ wá fi etí yín àti ojú yín, ẹ wá fi gbọ́ nǹkan tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n sọ. Ẹ wá wò sí gbogbo nǹkan tí àwa ti ń sọ tó wá sún wa dé ìkóríta tá fi sọ wípé àṣemọ́ pẹ̀lú wọn Nàìjíríà, àwa náà ti ń lọ. Ẹ wá bá mi gbọ́. Mo wá bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo ètò yìí, ẹ bá mi pẹ̀lú fi create awareness. Mo fi Olódùmarè bẹ̀ yín, bẹ́ẹ̀ ṣe lè ràn mí lọ́wọ́ ní láti create awareness gẹ́gẹ́ bí ẹ ti nífẹ̀ẹ́ kí ìròyìn kó bọ́ lóko ẹrú, ni wípé kẹ́ bá mi máa share. Ẹ bá mi share kó délé kó dóko, kí gbogbo ọmọ kóòtù òjíire, gbogbo ìran aládé, ìran Yorùbá tí ń ṣe ọmọ kan, kí wọ́n fi etí wọn gbọ́ nǹkan tó Ọọ̀ni of Ifẹ̀ sọ, kí wọ́n sì fi ojú wọn rí. Èmi dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ o. Wọ́n ní ọgbọgbọ́n òun làgbàlagbà fi ń sá fún màálùú. Ẹ gbádùn mi. Ọgbọgbọ́n làgbàlagbà fi ń sá fún màálùú. Ọgbọgbọ́n ni ó dẹ̀ tún fi ń yọ ẹsẹ̀ lẹ́kù. Wọ́n máa yọ ní one by one, díẹ̀díẹ̀, díẹ̀díẹ̀, because tó bá yọ gírì kúrò nínú ẹkù á yọ̀ wọ́n ṣubú padà. Wọ́n á ṣe kí ni? Á yọ̀ wọ́n ṣubú padà. Ṣùgbọ́n àgbà tó lọ́gbọ́n, tó nímọ̀, tó lóye, tó bọ́ sínú ẹkù, tó fọ ẹkù, tó wá fẹ́ jáde nínú ẹ̀, a wá máa fi ọgbọgbọ́n, a fi gbé ẹsẹ̀ báyìí, a fi jáde. Òun lọ̀rọ̀ tó wà lẹ̀. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ṣe àrólé Oòduà, aláṣẹ kejì òòṣà. Àwa máa dúpẹ́ lọ́wọ́ yín o. Ṣé gbogbo bẹ́ẹ̀ ṣe bá wa ṣe lẹ́sẹẹsẹ, bẹ́ẹ̀ làwa náà ń dúpẹ́. Àwa mọ̀ lóore. Kò ṣe nígbà tẹ́ bá bọ́ síta, tẹ́ bá sọ wípé ó yá, èmi Ọọ̀ni of Ifẹ̀ ti dé, gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ lọ, kidnapper tí ń kidnap wa jù, ká tó mọ ohun tẹ́ sọ. Àwa kan wà, Ọlọ́run fún wa nímọ̀, ó fún wa lóye, alọ́gbọ́n, agbọ́n nínú àtúgbọ́n níta. Ẹ gbọ́, agbọ́n nínú àtúgbọ́n níta. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń pálòwe, àwa ń grab ẹ. Bẹ́ẹ̀ ni, gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ lẹ́nà, àwa ń han. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́tún lọ́sì, oyè wa ajá sí bàjẹ́. Tẹ́ bá gbọ́ pé ajá sí mọ̀nàkàì, àwa ajá sí gan ni. I understand bó ṣe ń lọ. Now gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, gbogbo ẹ̀yin tẹ́ ti ń pòǹgbẹ fún ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ ń fojoojúmọ́ kígbe, ìyà yìí ti pọ̀ jù, kidnapper ń jọ wá lẹ́nu. Production Nàìjíríà ìdààmú ló jẹ́ fún wa. Production Nàìjíríà wàhálà ló jẹ́, nítorí ọ̀gá ọlọ́pàá ti sọ fún wa wípé the only production tó ní Nàìjíríà is bandit, and production yẹn ó jẹ́ májèlé fún àwa, ó jẹ́ poison fún wa, ó jẹ́ ìbànújẹ́ fún wa. Àwa ò fẹ́ production burúkú lórí ilẹ̀ títí wa. Àwa ò fẹ́ production ìbànújẹ́. Àwa ò fẹ́ production ẹkún. Àwa ò fẹ́ production wàhálà. Ṣé wá rí nísìn tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n ti wá gbóhùn sókè, tí bàbá ti sọ̀rọ̀, àníṣà iṣẹ́ bàbá yẹn jẹ́ kó yé wa wípé ọmọ kan làwọn, àwọn kì í ṣe ọmọ àlè Yorùbá. Ọmọ kan làwọn, àwọn kì í ṣe ọmọ àlè Yorùbá. Ọ̀ní ọmọ kan ni yín, ẹ̀yin kì í ṣe ọmọ àlè Yorùbá. Ọmọ kan ni bàbá wa. Ẹ wá gbọ́ ohun tó sọ. Ẹ bá mi share. Fídíò yóò ní gùn, ṣókí ni màá ṣe bí ọbẹ̀ oge. Ẹ bá mi share, ẹ má bínú. Ẹ ti mọ̀ pé a lè má rojọ́, a gbọ́dọ̀ fi kán iyọ̀, ata, rodo, gbogbo ẹ̀, magí, a gbọ́dọ̀ fi sí kó ba lè dùn. Iṣẹ́ yíyún tá bá fi sí tó bá fi dùn yẹn, òun náà ló máa fi ṣí àwọn kan níyè. Àwọn tí wọ́n ti wọkọ̀ gbàlà, òun ló máa pè wọ́n sínú ọkọ̀, òun ni kọ̀ńdọ́tọ̀. Ata, iyọ̀ tá à ń fi sí àti magí, òun ni kọ̀ńdọ́tọ̀. Ìyẹn tó tà ń ròyìn. Ẹlòmí ẹni ẹ má sọ̀rọ̀ jàre, ẹ go straight to the point. Ẹ jẹ́ sọ̀rọ̀. Ọ̀rọ̀ yẹn gangan ni kọ̀ńdọ́tọ̀ tó ń pè èrò sọ́kọ̀, táwọn èèyàn fi mọ̀ wípé ọ̀nà parun ni wọ́n wà. So bó ṣe jẹ́ nìyẹn, má bínú. Tẹ́ bá wò mí for the first time, ẹ subscribe, kẹ́ like. Ó yá, bàbá wa. I'll be very happy if anybody can raise up their hand and say, I can go to my area of constituents, my local governments, and I can stay there in peace for 1 week. Who can do it here?
No. including our gatekeepers. Nobody. Who can do it here? Nobody. Including the Senate President. Nobody. Including the Speaker. But you left the traditional rulers. You left district heads, the Baales, to continue to stay there. And you are saying all will be well in this country. We are the ones facing these youths. We know their problems. And we have been talking every time. You sit in beautiful offices and you all think all will be well. All will be well. That you are taken care of. What's the essence of you being a politician? That you cannot even move around freely. You cannot. Nobody. Do you think Abuja is only Nigeria? Or Lagos is only Nigeria? 36 states of this country. Some people are there, you left them, you abandon them, and you are making laws and you are administering. What are you administering? I do not know. So let us talk to ourselves. Ẹgbọ́n abẹ́gbọ̀ ẹ bá mi ṣe gbòòsà fún bàbá jọ lọ́wẹ́lọ́wẹ́ là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló ń ju ọmọ wọn ló mọ̀ ẹ bá mi ṣe gbòòsà fọ́ọ̀ni ọ̀fìfẹ́ àbí ẹ̀gbọ́n kan tí bàbá sọ wípé ibi tó ti bẹ̀rẹ̀ náà ni màá ti bẹ̀rẹ̀ sí ní analyse ẹ̀ tẹ́lẹ̀ understand ṣe mọ̀ pé mi náà gbóyìnbó bébí ò dẹ̀ ṣe gbóyìnbó àwọn kan náà wà wọn gbóyìnbó wọn máa wò pé kí ni ń wí ohun tí bàbá ń wí ẹ jẹ́ aṣàlàyé ká analyse ẹ̀. Bàbá ní èwo nínú yín ló lè lọ sí ìlú ẹ̀ kó lọ stay kọ́kàn ẹ̀ kó balẹ̀ kó sọ. Bàbá ní nínú ẹ̀yin chairman ẹ̀yin senator àwọn gatekeeper ìyẹn àwọn ọdẹ àwọn ọlọ́pàá tó sọ wípé mọ̀pọ̀ làwọn àwọn tí wọ́n pera wọn ní ọ́dì tó ń ṣọ́ ìjọba àwọn tó làwọn ṣọ́ gbogbo ará ìlú àwọn tó làwọn lórí ará ìlú àwọn tó ń gbé AK-47 AK-50 dání bàbá wa aláṣẹ ìkejì òòṣà ẹkùn òòṣà ilẹ̀ Yorùbá olórí gbogbo ọmọ ọkọlẹ̀ kóòtù òjíire bàbá wa wá bí yín pé gbogbo ẹ̀yin tí Lady K kà sílẹ̀ àtẹ̀yin tí mi ò rántí kà èwo nínú yín ló lè lọ sí ìlú ẹ̀ tó lè lọ sinmi síbẹ̀ fọ́sẹ̀ kan àbíjọ́ mẹ́ta wọ́n ní kò sí kí ló dé tẹ̀lé lọ ẹ̀ ń bẹ̀rù kidnapper ẹ̀ ń bẹ̀rù kíni ẹ̀ ń bẹ̀rù kidnapper ẹ̀ ń bẹ̀rù bandit ẹ wo gbogbo àwọn sẹ́nítọ̀ yẹn sẹ́nítọ̀ mi ti sá nílùú tí àwọn ẹbí ẹ̀ bá fẹ́ rí ìzáídà kó bá wọn ṣe mítìn lórí Zoom àbí kó bá wọn ṣe mítìn lórí fóònù àbí kí wọ́n gbé mítìn yẹn wá sí ìgboro ayé púpọ̀ nínú àwọn sẹ́nítọ̀ ilẹ̀ káàárọ̀ ojíire àwọn honourable ilẹ̀ Yorùbá ibo ló ń gbé Lẹ́kì Àjà Ọmọlé Ègbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ibi tẹ́ máa rí wọn nìyẹn tí wọ́n ń gbé Ọmọlé phase 1 phase 2 phase 3 àwọn náà occupy ibẹ̀ àti àwọn estate ńláńláńlá tó wà nínú Maryland tí ẹ bá wọnú Maryland láfítà Ọjọ́ta gbogbo àwọn senator àwọn force àwọn olórí àwọn force ibi tó ra lẹ̀ sí nìyẹn o ibi tó ra lẹ̀ sí tó ń gbé nìyẹn o ibi tí wọ́n jí owó ìmí nínú àwọn people títorí wípé òun fẹ́ ra ilé sí ìgboro ayé tí ò lè lọ gbé lábúlé tí ò lè lọ gbé níbi tí igbó ṣì wà ó jí owó Nàìjíríà kù ó lọ fi ra ilé yẹn ó lọ fi ra ilé yẹn bàbá wa wá sọ nísìn wípé kò sí tó lè gbàbúlé nù yín wọ́n ní náà ẹ wá fi àwọn táwọn jẹ́ traditional ruler ẹ dúró náà ṣèṣe pé bàbá mi náà fẹ́ sá kúrò ní Ifẹ̀ o bá mi ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ jẹ́ ìṣẹ̀fẹ̀ o bá mi ṣé kìí ṣe pé pẹ̀lú èlé tẹ lọ jùlẹ̀ ìsìn tọ́ba wá sọ fún yín sìn wípé mo mọ̀ pé nílé ní Lẹ́kì mo mọ̀ pé nílé ń bẹ̀ yes mo mọ̀ lé yín ní Lẹ́kì I know your building white building yẹn báyìí I know am well well I dey pass it there nígbà mo wà Nàìjíríà tẹ́lẹ̀ mọ̀ pé mo mọ̀ kóòdù yín bẹ̀ yẹn but a lè sọ bóyá tó bá tún wá ra ìtọ́jú yẹn lọ fún yín ẹ má kúrò ń fẹ́ o mo ti jẹ́ ìyàwó ti fẹ̀ níbi tójúmọ́ tí wọ́n wá wọn ò ní jẹ́ kẹ́ lọ ọmọ abutáyà mọ́tò yín so ni bàbá ní náà ẹ̀fẹ̀ ta ṣètò ẹja continue program ẹ bá wa ṣí ètò báàbí tẹ bá wọ program ẹ má bínú èmi má ṣẹ̀fẹ̀ gan bàbá ní náà àwọn tó wá fi sílẹ̀ káwọn máa gbábúlé ọ ní àwọn táwọn jẹ́ traditional ruler which is àwọn ọba wa àwọn tí wọ́n jẹ́ baálẹ̀ báà mi ẹ má jẹ́
kọ́ńtírẹ́tì fáwọn baálẹ̀ kọ́ lè fabúlé lẹ̀ o ọ̀run máa wó ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan ẹ̀yà mọ̀ gbébẹ̀ gbogbo yín tẹ bá gbébẹ̀ tó bá ń bá yín lálejò tó ń fún yín ní lámbà ẹ lè tètè ṣe the right thing at the right time ẹ lè mọ̀ ọ̀kan tí àwọn kan face tí gbogbo ẹ̀yin ọba ẹ̀yin baálẹ̀ tẹ bá sá kúrò lábúlé tí wọ́n wá kọ́ Lekki phase 4 fún yín ẹ ní mo tó ń ṣe wá ẹ ní understanding ẹ ní lè gbọ́ síta báyìí kẹ́ wá sòótọ́ ọ̀rọ̀ bàbá ní náà àwọn làwọn ń gbábúlé bàbá ní náà youth náà ìyà ń jẹ youth ní Nàìjíríà bàbá pé ẹ tiẹ̀ rántí àwa youth yẹn Ọlọ́run ò ní padà lẹ́yìn yín àwọn onílẹ̀ ẹ bá mi ṣí ètò yẹn jẹ́ kó dé Ifẹ̀ ẹ mọ̀ péjọ tí bá máa ranjú mọ́ wọn nífẹ̀ẹ́ náà má lè ṣí ẹ jẹ́ kó dé bẹ́ẹ̀ that is me ṣùgbọ́n eléyìí ẹ bá mi tún ṣí ẹ fún wọn ayọ̀ ló bá dé wípé bàbá tiẹ̀ lè rántí àwọn youth wípé wọ́n ti bà yé àwọn youth jẹ́ wọ́n kàwé wọn ò ríṣẹ́ wọ́n lọ sí school kò sí nothing wọ́n kọ́ṣẹ́ kò sọ́nà àbáyọ àwọn youth ti di ritualist àwọn youth ti dọmọ yahoo àwọn youth ti dọmọ kọ́mọ sí ìgboro wípé tiẹ̀ bá wa wọ́n ti wá da fún yín mo come across fídíò Ọlámídé Sulaimon happy birthday to you my brother kí n fọ opportunity yẹn kí ẹ tó rọ́dún ẹ ni mo ti rí fídíò yẹn ìgbà ọdún kan ní ẹ bá mi hashtag Ọlámídé Sulaimon wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé mo rí fídíò yẹn lọ́dọ̀ Ọlámídé Sulaimon níbi tó ti lọ pín ráìsì bóyá ká dé gbé fídíò yẹn wá ká mú tu ẹ̀ nífẹ̀ẹ́ ní copyright kí wá máa analyse ẹ̀ fún yín ní ìgboro Kòròdú Ọlámídé Sulaimon ṣe birthday ní àná ó wá lọ pín rice sísè àti chicken ó pàkẹ́ ní takeaway ó lọ pín fún wọn ní Ìkòròdú garage àwọn mọ́là kábíyèsí o wọ́n ti bá yé àwọn èèyàn jẹ́ ní Nàìjíríà àwọn mọ́là lọ́lámídé Sulaimon fẹ́ lọ pín ráìsì fún àwọn Yorùbá tó lọ títì ló ya bu Ọlámídé o mo dẹ̀ ń wo fídíò yẹn báyìí mo dẹ̀ ń ṣe àwọn ìyá ọ̀dẹ̀ rí pé wọ́n fídíò àwọn o bẹ́ẹ̀ lọ pé ẹ fún mi náà bọ́dà ẹjọ́ lọ́tún sáré lé wọn báyìí lọ́tún lọ́wọ́ wọ́n fẹ́ lè tọwọ́ bọnú báàgì tó lòdù ráìsì tékèwé yẹn sí kí wọ́n gbà kò wá tán síbẹ̀ ẹ wá wà wọ́n youth àwọn ọmọ tó yẹ kó wà ní ibi iṣẹ́ Nàìjíríà àwọn ọmọ tó yẹ kó wà níléèwé àwọn ọmọ tó yẹ kí wọ́n jẹ́ good production fún orílẹ̀-èdè Nàìjíríà ẹ wá wo bí wọ́n ṣe ya bu Ọlámídé Sulaimon ní Ìkòròdú garage tí wọ́n fẹ́ gba ráìsì tí wọ́n fẹ́ jẹ 1 plate of rice ebi ti báyé so many people jẹ́ sí Nàìjíríà àwọn ìyá tó ń rìn lọ ní títì I'm very sure pé some of those women wọn ò mọ tó máa jẹ wọn ò tiẹ̀ wò pé bí oúnjẹ tó wá ń pín ní títì bóyá oúnjẹ bọ́ ní bóyá oúnjẹ mo ra kú mi padà mo gbé fẹ́ni tó bá jẹ́ ni àwọn èèyàn máa wò yẹn àwọn tó ń lọ ní títì Ìkòròdú garage kan náà gbogbo wọn dé bẹ̀rẹ̀ sí ní yà ọwọ́ ń gba ráìsì lọ́dọ̀ Ọlámídé mọ́là ló fẹ́ lọ pín ráìsì fún Yorùbá ló ya bò ó níbi tí ebi tiwọn àwọn èèyàn lè mọ̀ dé ó dá mi lójú pé nínú àwọn tó ń lọ ní títì yẹn tó gba ráìsì yẹn ìmí máa wá nìkan jòkó sí lẹ́sẹ̀kẹsẹ̀ tó máa tọwọ́ bọ̀ tó máa bẹ̀rẹ̀ sí ní kó jẹ́ alóhùn àti ẹ̀ṣìgì yẹn fi sínú kó yìí má kóhun tó débi tóhun lọ ara má ṣe bá yé wa jẹ́ nìyẹn ò bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ṣe ń gbọ́ ní ìjọ wọn bíbá yìí tí màámi ọmọ Ọbásanjọ́ tí wọ́n ṣe birthday tí mo ṣe give away 2,000 fẹ́yàn mẹ́wàá nígbà tí mo máa jí ní àárọ̀ ọjọ́ kejì because mo ṣe transfer yẹn late lọ́dọ̀ wa bíbá ní Canada àwọn èèyàn ti sùn Nàìjíríà èèyàn kan ní láti kọ sí comment section fún mi wípé sí orí WhatsApp mi wípé Lady K ebi ò ní pa yín ìyà ò ní jẹ yín Géńdé Ọlọ́run ni o ọkùnrin àgbàlagbà ẹ bá mi share program ìyàwó Agnes ni ẹ má lẹ́jọ́ mi pọ̀ mo fọlọ́ ọba bẹ̀yẹ ní mo ṣe ẹ̀ ní mo yà ẹ̀ ní rí ìpọ́njú láyé yín ẹ jẹ́ kó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn ká ṣàlàyé nǹkan táwọn èèyàn fèsì tá à ń rí àwọn òrí àwa ń rí ẹ jẹ́ ká sọ fún wọn kọ́ lè mọ next video tí bàbá wa máa bá wa ṣe síta máa yẹn ní láti máa sọ fún mi pé Lady K láti ìjẹta mi ò tí mọ̀ nǹkan tí mo fẹ́ jẹ ẹ gbọ́ ó ní láti ìjẹta òun ò mọ̀ nǹkan tóun fẹ́ jẹ ó ní owó ìrìn sásìkò ó wá ṣe mo fẹ́ lè sọ pé gbogbo àdúrà ayé yìí ló wá ṣe sí fún mi bébí ò ṣe nípa mí tí ò ní pa àwọn ọmọ mi
bí wọn mi ò ṣe ní jìyà, bí mi ò ṣe ní mọ òṣì, bí mi ò ṣe ní di àtọrọjẹ. Ẹni wá bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà ẹ̀. Mo dẹ̀ jí, mo dẹ̀ wo ààrẹ mẹ́sẹ̀gì yẹn báyìí, mo dẹ̀ ọkọ̀ dákẹ́ lọ fún bí 20 minutes. Mo wá wò pé sọ bí Ọlọ́run ṣe ń ṣe iṣẹ́ ní. Màmá tó ṣọjọ́ bí wọ́n mi ń give away ṣe. Èèyàn ló bùn mí lówó, mi lówó lọ́wọ́. Bóyá tó dáṣì mí lówó gbá tiẹ̀ mọ́, àwọn àmọ̀ pé yes, owó táwọn fún mi ni mo fi ṣètọrẹ àánú bẹ̀. Òun lèmi náà fi ṣe kíni ni mo wò pé opportunity mo máa sọ fún yín tó bá fún mi lówó mi ò ń dáná. Màá make sure pé mo give out of it. Lára ẹ̀ ni mo ti ṣe give away 2,000 yẹn. Mo wá wò pé so Ọlọ́run mọ̀ àdúrà ẹni yẹn gbà ló fi tì mí kí n ṣe give away yẹn. Ẹ wo owó yẹn náà. After that program, àìmọye àwọn tó message mi pé Lady K ẹ bá dé ṣàánú kẹ́ gbé kọ́ tèmi náà, kò sí ohun tí mo fẹ́ jẹ. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn nìyẹn. Ṣé bẹ́ẹ̀ yín lọ́ba tiẹ̀ ṣì ń ra Range Rover? Bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ ń gbá abúlé tẹ̀ ń gbé, ọkọ̀ yìí ò balẹ̀, security pọ̀ fún yín, ẹ ṣì rówó gba security. What of àwọn tí wọ́n lówó àti ìgbà bàbá wa Ọọ̀ni of Ifẹ̀? What of àwọn tó jẹ́ wípé àti rí kọ́mọ́ 2,000 naira jẹun ó di ìṣòro fún wọn? Tẹ̀lé mọ̀ nǹkan tí ojú àwọn èèyàn ń rí ní ìlú Nàìjíríà. Tẹ̀lé mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá wa gbóhùn sókè dáadáa jù báyìí lọ láti sọ̀rọ̀ fún ìjọba Nàìjíríà àti fún àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Tẹ̀lé mọ̀ bẹ́ẹ̀ ṣe máa fi owó sowọ́pọ̀. Wọ́n ní abiyamọ ò ní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kókó wọ̀. Bàbá wa Ọ̀jájá the second Ọọ̀ni of Ifẹ̀ yín lẹ́ni prógráàmù tí mo ṣe. Ẹ má lajú yín sílẹ̀ kí ìran Yorùbá pa wọn. Ẹ má lajú yín sílẹ̀ kí wọ́n fi ìyà jẹ ìran Yorùbá gbé. Ẹ ṣe titi yín lásìkò titi yín kí Olódùmarè dẹ̀ jẹ́ kó yẹ yín ju bó ti yẹ yín lọ. Ẹ ṣì ní ibi tó jìnnà gan tẹ́ ṣì ń lọ. Ní agbára àwọn tó nílẹ̀ lórí àpèrè tẹ́ wà yẹn, ẹ máa ṣe 80 years on tone. Ẹ máa ṣe 80 years on tone. Ìwà yín náà wá jẹ́ kádùúrà yẹn kó mọ yín sà. Èmi má sọ òótọ́, ẹ má bínú bàbá mi tẹ́ bá wo fídíò. Àbáwọn ti fẹ̀ gbogbo ni ẹ má bínú, èmi má sọ òótọ́. Because èèyàn ò lè má wúwa èpè ká máa ṣàdúrà fún, ká wá ní kádùúrà mọ́. Ọlọ́run ò kú lórí o, kò sì fọ́ lójú. Òun mo ṣe ní ó kù sọ́wọ́ iṣẹ́ ọwọ́ yín. Ẹ jẹ́ kí iṣẹ́ ọwọ́ yín kó sọ yín dẹni tó máa lo 80 years ní orí àpèrè. Ẹ jẹ́ kí iṣẹ́ ọwọ́ yín, ìwà yín sí gbogbo ọmọ aládé tẹ́ jẹ ọba lé lórí, tẹ́ jẹ bàbá lé lórí. Ẹ jẹ́ kó sọ yín di ẹlẹ́mìí gígùn tí wàá yín bá da sí gbogbo mẹ̀kúnnù. Bí wọ́n bá ṣe ń jí nínú ilé wọn, wọ́n máa rántí yín, wọ́n máa tọrọ ẹ̀mí gígùn fún yín, ẹ ní kánjú kú. Tí ìwà yín bá da sí gbogbo ọmọ Yorùbá pátápátá, tẹ́ dúró nídúró pé kí ìran Yorùbá bọ́ lóko ẹrú, tí ẹ ti torí ohun tẹ́ ń rí nílùú Nàìjíríà kẹ́ wá sọ pé ká máa bá bẹ́ẹ̀ lọ. Gbogbo ìṣẹ̀dá ọmọ Yorùbá kódà kí wọ́n má lanu sọ̀rọ̀, ìṣẹ̀dá wọn á súre fún yín níbi tẹ́ bá wà. Àdúrà yẹn á sì máa mọ̀ yín. Because ẹni tó ní àṣẹ á mọ̀ fi àṣẹ sí tó bá ti jẹ́ ohun tó tọ́ lẹ̀ ṣe. Eléyìí tẹ́ jáde tẹ́ ju fídíò yìí, ta ló máa sọ wípé kò sọ̀rọ̀ nínú nǹkan tẹ́ sọ? Bá mi ọ̀rọ̀ ni. Ó wá tún kù sọ́wọ́ titi yín láti fún wa ní support kí gbogbo ohun tẹ́ sọ sílẹ̀ kó má lọ lásán. Ká bá lè ṣiṣẹ́ lé lórí. Kí àwọn èèyàn lè ní àǹfààní àti lọ sí ìlú wọn lọ lu ọ̀sẹ̀ kan. Kí chairman lè ní ìfọ̀kànbalẹ̀ àti rìn nígbà tó bá wùn. Kí ìyá aláṣọ, ìyá oní gold, kí wọ́n ní àǹfààní àti rìn ní ìyàgò tó bá wù wọ́n láìsí ìkọsẹ̀, láìsí ogun kidnapper, láìsí wàhálà kankan lójú ọ̀nà. Ó kù sí yín lọ́wọ́ sà. Òun la ṣe sọ wípé a fẹ́ dá dúró. Tí ìran Yorùbá bá dá dúró lónìí, the first thing tá máa kọ́kọ́ ṣiṣẹ́ lé lórí òun ni security. Because security jẹ́ nǹkan tó fi ìyà jẹ wá ní Nàìjíríà tó bá wa débi tá dé. Àìsí security ló febi pa wá. Àìsí security ló jẹ́ káwọn èèyàn l'accident kan máa kú. Àìsí security tó múnádóko ni ò jẹ́ kó ṣí iṣẹ́, because a lot of people tí wọ́n dá iléeṣẹ́ sílẹ̀, olè ń jà wọ́n, kidnapper ń yọ wọ́n lẹ́nu. Ẹ jọ̀ọ́ Mr. Gbenga tó wá sí ìlú Nàìjíríà láti ìlú òyìnbó, kí ló ṣẹlẹ̀ sí? Wọ́n pàdánù. Wọ́n pa Mr. Gbenga dànù. Dr. Aborode tó wá sí ìlú Nàìjíríà, ṣebí nítorí kò sí security ni.
Dr. Aborode ó ní ilé iṣẹ́ sí Nàìjíríà wọ́n ṣe títí wọ́n tún ní farm tí wọ́n gba àwọn èèyàn síbẹ̀ kó máa ṣiṣẹ́ àgbẹ̀ kí ló gbẹ̀yìn Mr. Aborode ọ̀pá Mr. Aborode dànù nítorí kò sí kíni kò sí security ẹ wá bí mi pé gbogbo ilé iṣẹ́ tí Mr. Aborode tó dálẹ̀ sí Nàìjíríà ṣó fọ́ ṣọ̀mọ̀ kò fọ́ ṣọ̀mọ̀ gbogbo àwọn òṣìṣẹ́ tó wà ńbẹ̀ nígbà tẹ́ni ẹlẹ́ni wà láyé where are they today wọ́n ti fọ́ lùgbò kò síṣẹ́ mọ́ lọ́wọ́ wọn same thing alájà tó ní ilé epo ṣèbí ilé iṣẹ́ ló dálẹ̀ sí Nàìjíríà ṣèbí àìsí security ẹ bá mi máa ṣí ètò ìmúfọlọ́wọ́ bá bẹ̀yìn àìsí security òun ló jẹ́ kó pa alájà dànù ẹ wá bi mí léèrè pé àtìgbà tó ti pa alájà ṣé ilé epo alájà ṣì ń fọ́ṣọ̀ ní ìgangan mọ́ for where mélòó àwọn èèyàn bẹ́ẹ̀ there is one Yibo man náà tó wálé láti ìlú òyìnbó tó wá ṣọdún ní Nàìjíríà according to nǹkan tá a gbọ́ wọ́n ní màyẹn náà ní iléeṣẹ́ sí Nàìjíríà ọjọ́ tó lówó bá ti kú lówó ẹ̀ ti lọ especially when it comes to ọ̀rọ̀ iléeṣẹ́ ní ìlú Nàìjíríà tí ò bá ti sí láyé mọ́ iléeṣẹ́ yìí ò lè fọ́ṣọ̀ dáadáa mọ́ ṣé kì í ṣe àìsí security ni ò jẹ́ káwọn èèyàn níṣẹ́ ṣé kì í ṣe àìsí security ló ń febi pa wá tí security bá wà ní ta ní enough security enough discipline ní ìlú Nàìjíríà Fúlàní ò ní máa kó ẹran fi jẹ oko débi tí ò ní sí oúnjẹ ilẹ̀ Yorùbá kò nídìí pé ṣẹ̀ṣẹ̀ lo fertilizer kí àwọn oúnjẹ tó ń ṣe kí ni kó tó gbérí sókè ilẹ̀ fertilizer ilẹ̀ ọlọ́ràá ní gbogbo ilẹ̀ tó wà ní ilẹ̀ káàárọ̀ òjíire ṣùgbọ́n lọ́jọ́ tí tòní kọ́ Fúlàní ti sọ di aṣálẹ̀ ṣebí torí kò sí security ni òun ni kí ni ṣe ṣẹlẹ̀ ni ò ṣe sí oúnjẹ ká tún wá padà sójú ọ̀nà ẹ máa wọ pé báwo lọ́wọ́ security ṣe kàn wọ̀nà ó kàn án tí security bá wà ní ẹ lọ sí ìlú òyìnbó káàkiri tẹ bá máa rìn láti bí síbi ẹ máa pàdé ọlọ́pàá if there is any emergency accident ọlọ́pàá máa wá rescue yín kúrò ńbẹ̀ ọlọ́pàá is part of security wọ́n wá save yín kúrò nínú accident yẹn ní kíákíá wọ́n rescue yín emergency ẹ̀mí ènìyàn ò ní bọ́ ẹ lọ sí ìlú òyìnbó káàkiri àwọn ọ̀nà tó bá ti tẹ́jú ẹ máa rí ambulance ọmọ páàkì ẹ̀ ìletò kan sí ìletò kan pẹ̀lú àwọn instrument tó kájú ẹ̀ ní inú ẹ̀ pẹ̀lú àwọn kí ni mo pè é má bínú pẹ́jọ́ mi pọ̀ èmi máa ṣàlàyé dáadáa o pẹ̀lú àwọn instrument tó ká ojú ẹ̀ tí wọ́n lè lò as first aid nínú àwọn ambulance yẹn ẹ dẹ̀ máa bọ́ ọlọ́pàá níbẹ̀ for security purpose tí accident bá ṣe ìṣẹ̀lẹ̀ báyìí wọ́n á move àwọn ọlọ́pàá ló máa move ẹ ló máa sáré gọ́ọ̀ṣì láìpẹ́ wọ́n á gọ́ọ̀ṣì láìpẹ́ to the extent pé ò ní kú but ní Nàìjíríà lọ́jọ́ tòní ambulance wo ló fẹ́ gbé ẹ ambulance wo ẹ sọ fún mi ọlọ́pàá wo ló fẹ́ wá rescue ẹ nínú accident lẹ́yìn kọ́lọ́pàá bá ẹ nínú accident bí wọ́n kọ́ tẹ gbogbo àpò ẹ wò báyìí owó tó wà lára ẹ ló fẹ́ kú bọ́lọ́pàá Nàìjíríà bá bá ẹ nínú accident ayẹ chain tó lò sọ́run wò ṣé gòdì ní Àgbọ̀njà tètè ayọ̀ ansẹ̀ tí a palẹ̀ mọ́ ẹ̀ gbogbo owó tó bá wà lọ́wọ́ including ATM á palẹ̀ mọ́ ẹ̀ ó ti bá tiẹ̀ lọ nìyẹn kò kú síbẹ̀ ṣe rí pé security jẹ́ number one nǹkan tá nídìí nílùú number one nǹkan tá nídìí nílùú Nàìjíríà dẹ̀ ti fail Nàìjíríà ò lè provide security mọ́ because àwọn tó wò di Nàìjíríà ló produce bandit kí odidi ọ̀gá ọlọ́pàá tó lè bọ́ síta kó tó lè wá sojú abẹ ní kò pé òun ti tired of Nigeria because the only production táwọn ní Nigeria sí is bandit ó dẹ̀ ń dárúkọ àwọn tó wà behind àwọn bandits àwọn top people ní Nigeria ó dárúkọ vice governor ó dárúkọ senator ó dárúkọ àwọn honourable àti tó ti gbéjọba sílẹ̀ àti tó ṣì wà lórí oyè this man keep on mentioning their names one by one wípé they are the people behind all these bandits only so there is no way we can stop them in Nigeria nígbà tí ẹ bá gbé ogun bandit ṣe báwo ni security ṣe fẹ́ wà kò sí so bàbá wa ò ní ọ̀fífẹ́ ẹjọ́ torí ìtọ́lọ́run iṣẹ́ pọ̀ fún yín láti ṣe fún wa ní ilẹ̀ Yorùbá you are our father ẹ gbàgbé ọjọ́ orí ipò làgbà bàbá wa lẹ jẹ́ you have a lot to do for us ní ilẹ̀ Yorùbá ẹ sọpọ́tì wa aláfẹ́ lọ à ń lọ lílọ là ń lọ Nàìjíríà ò lè work mọ́ restructuring kò lè work restructuring
kò lè ever ẹ jọ gbogbo ojú tó ń wo fídíò yẹn bá mi ṣí ẹ ní pòfo ọmọ. Restructuring ò lè work ní Nàìjíríà, kò sí nǹkan tó fẹ́ restruct ní Nàìjíríà mọ́. Ṣé bandit lẹ fẹ́ stop ni? Ẹni ẹ máa ní regional police oríṣiríṣi state máa láwọn ọlọ́pàá títí wọn àwọn olófẹ́ kó síbẹ̀. Kì í ṣàwọn ex Boko Haram náà, kì í ṣàwọn olùfẹ́ tí Boko Haram náà ni. Mo come across fídíò kan yẹn ló trend lórí Facebook ń sìn. Ọlọ́pàá bóyá kí n dẹ̀ play fún yín kẹrin kẹfẹ́ tí ara yín gbọ́. Ọlọ́pàá òun àtàwọn ọlọ́pàá ẹgbẹ́ tó bá ti lọ fún mission Nigeria my country, tó bá ti rán wọn lọ fún patrol, á dẹ̀ pa àwọn ọlọ́pàá ẹgbẹ́, á dẹ̀ gbàbọ̀ ọwọ́ wọn, á dẹ̀ lọ tà fún àwọn bandits. Ọlọ́pàá tún nìyẹn o. Ọlọ́pàá tún nìyẹn o. Ṣáwọn tẹ fẹ́ restruct sí Nàìjíríà nìyẹn? Ṣáwọn yẹn ló fẹ́ provide security? Tí wọ́n bá kó gbogbo àwọn ọlọ́pàá Nàìjíríà jọ, including soldier, ẹ wojú mi dáadáa, Lady K ló ń sọ̀rọ̀, I no fear anybody, including soldier. 90% of them are Boko Haram, they are terrorists. 90%. Ẹ wá sọ fún mi, ṣé 90% yẹn máa protect yín? Ohun tó ti wà nínú ẹ̀jẹ̀ wọn ni kó máa pààyàn, kó máa bàyàn láyé jẹ́, and they will continue doing it for life. Most of them, they are not from Nigeria, ṣùgbọ́n wọ́n ti dọ́mọ Nigeria because àwọn ti Nigeria wọ́n ti penetrate wàárín wọn, wọ́n ti jọ fọwọ́sowọ́pọ̀, wọ́n ti fi kùnlùkùn, wọ́n ti jọ ṣiṣẹ́. So they work hand to hand. So àwọn náà ti ṣe kí ni? Ọlọ́pàá Boko Haram tó wá láti Mali, tó wá láti Gabon, tó wá láti different country, a máa claim ọmọ Nigeria because wọ́n lò wọ́n during election, wọ́n ti fún wọn ní ID card ní Nigeria. So wọ́n lò láti fi proof wípé ọmọ Nigeria làwọn, wọ́n dẹ̀ fi ń bayé jẹ́. Wọ́n ní tí kú ilé ò bá pani tòde ò lè pani. Àwọn wo ní kú ilé tó mú pásì ńlẹ̀ fún bandit títà láti wọlé? Ṣé báwọn tó ti wà nínú ilé ni? Ẹjọ́ ẹjẹ́ ají ìran Yorùbá. Kábíyèsí bàbá wa Ọ̀jájá no going back lọ́rọ̀ yìí o. Yorùbá nation a fẹ́ dá dúró, kò sí nǹkan kan mọ́ ní Nàìjíríà. Gbogbo ìtẹ̀sọ̀ ibà á mi. Èmi sọ fún yín wípé story lẹ sọ fún Nàìjíríà. Kò sí nǹkan tó lè work níbẹ̀. Story òun lẹ sọ, ìtàn lẹ ń pa, àlọ́ lẹ ń sọ, kò lè work ju wípé kí ìran Yorùbá bọ́ lóko ẹrú. Now ẹ jẹ́ sáré wo fídíò kí n fi hàn yín kẹ́ gbọ́. Kọ́ lọ jẹ́ kí n rí nítòsí. Ẹ bá mi gbọ́wọ́lé love like. Actually ká ní mo mọ̀ pé màá lò ní, màá ti gbé sí tòsí, but mi ì fẹ́ kí fídíò yìí gùn, mi ò fẹ́ kó gùn, but ẹ jẹ́ kí sáré ṣe kí ni, kí sáré gbé wá kí n fi hàn wá. Ṣẹtúríṣẹ́ tẹ́ bá ṣe ń ṣí fóònù yín báyìí wọ́n á ti jù sí yín. Ẹ tún àwọn eléyìí. Ó ti wá ṣẹlẹ̀ báyìí. Fọ́nẹ́ ń já. Gbàgbọ́dìgbà ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀, but mi ti sure pé mo lè ṣe kí ni, mo lè ṣú ẹ̀ àbí ká ṣú ẹ̀ ni. Ṣé ká jọ mọ́ra wọn? Ẹ jẹ́ àjọ mọ́ra wọn, mò ń bọ̀. Ó yá, ẹ jẹ́ àjọgbọ́ ni. Àwọn owó lọ ní apàdé yìí lọ́nà. Ẹ tún wọlé. Ẹ tún wò. Kí lẹ̀ ń wò bẹ́ẹ̀? Kí lẹ̀ ń wò? Ṣé security lélẹ̀ àwọn eléyà bá pààyàn? Nigeria police lọ kó wọn yẹn. Ó yá, ẹ jẹ́ àgbọ̀ ọ̀fẹ́ǹsì wọn. What is your work? Driver. Where do you want it? Okay. What is your mission to this place? Huh? No, remember how to go shoot. How to go shoot. My friend, what's your name? Can I forget? Onye? Onye, sir. Onye ka onye? Onye ebe? Eri na-arụ? Driver? Okay. Ihe moto gị? Ẹ máa gbọ́ lọ. Kedu ihe jikọtere gị na ndị a? Kedu nke kpọrọ gị? Ọ nọ ebe a?
Nàìjíríà ni. Huh? Mama, that's from where? Where? What do you do for living? This is attached to where? Obosi. What is your mission? Àwọn police officer nìyẹn o, ẹ gbọ́ nǹkan tó lọ ṣe o. Went for. Àwọn tó máa gbà yín lẹ́yìn yẹn. Ń bọ̀ wá. Well, this army uniform, why do you carry it so that when you see army, you change to army? What do you use the army uniform for? You are not aware. You must be aware now. All is gone. Where did you book it from? From office. This place where I book up. Okay. What's your name? Huh? Tachi. From where? From where are you working? Where in Anambra State? What is your mission to this place? Where the bunkering day? Where the Scott day? Where is the bunkering day? They have gone. Five of you. Where is the fifth person? The fifth person, the person that is not you people, you say people are five. He have gone. What is his name? What is the name? What is the name? What's the name of the other one that have gone? What is the name of the one that have gone? Policeman too? Where has he gone to? Hey, stop it now. Stop it. Don't worry. He say make you don't worry. Stop that thing. No. Look at it. This army uniform. This army uniform. What do you people use army uniform for? What do you use it for? Wait, normally. Ṣé ẹ rojú ayé lóde? Wọ́n sọ̀rọ̀ sókè gan. Five of you specialize in illegal duties Ṣé ẹ gbọ́? and robbery and kidnapping. All that is your work. Because that place is a place we are praying every day for a breakthrough. They will wear me for police to block road, carry motor. So thank you, people. What of the minutes? These are the team of a mix-up of people who claim they are police, and we know they are into the financial activities. Arrested early this morning by the combined team of Nigerian police and the neighborhood watch, Amala Agas, who kept vigil to ensure that the job will be a success. These are people we suspect have been terrorizing this area. They were arrested with 2 AK-47, 1 Beretta pistol, with four magazines, with fully loaded, and with some extra ammunition, charms of different assortment, phones, and updated ID cards. Gone different types of. Ṣé ti gbọ́ṣẹ́? Ẹ wá wo ọ̀rọ̀ tí mo sọ sìn pẹ̀lú àwọn tí ẹ rí fídíò wọn ẹ̀. Bàbá wọn ní òfìfẹ́ àtẹ̀yìn aláṣẹ ilẹ̀ Yorùbá ṣe ti rójú ayé lóde. Mo sì ń sọ̀rọ̀ sí wípé tí wọ́n bá kó 100% àwọn Nigerian military jọ 90 of them they are terrorists, they are bandits, they are kidnappers. Àáfà sọ̀rọ̀ òjòkù. Fídíò ìwọ́n ṣẹ̀ṣẹ̀ sẹ́ẹ̀dì ẹ̀nà tán ní fídíò tí mo fẹ́ ṣó yín o. Ìyẹn ni mo sì ní kí lọ wò lórí kíní ni mo tún rí yẹn pé èwo tún lè àwọn ilé ẹwà jà dọ́gbọ́ ohun tó bá dé ni mo fi bí ẹ̀. Ẹ wá wo sọ̀rọ̀ tí mo sọ. Nísìnyí ẹwà àwọn ilé ọlọ́pàá ni wọ́n o. Tẹ́ bá máa wá lọ dáadáa wọ́n lè má jọmọ Yíbò o. Wọ́n dẹ̀ lè máa ṣiṣẹ́ kó jẹ́ Yíbò àti Fúlàní àti Mọ́là ni wọ́n jọ ṣiṣẹ́ papọ̀. Nísìnyí trust nobody. They work hand to hand. They work together ní Nàìjíríà.
they work together. Trust nobody. Ẹ wá wo bó ṣe wáyé nísìn. Wọ́n pera wọn ní Nigerian police. And thank God pé Nigerian police náà ló mú wọn. This has nothing to do with Yoruba nation. Now, look at them. Wọ́n pera wọn lọ́lọ́pàá. Wọ́n ní uniform sójà. Ẹ wá gbọ́ iṣẹ́ tán ni wọ́n ṣe. Wọ́n ṣiṣẹ́ terrorist. Wọ́n ṣiṣẹ́ kidnapper. Wọ́n ṣiṣẹ́ robbery. And look at the way the 5 of them was laughing. Ìkànnì ò rẹ́rìn nínú wọn. Look at the way they were laughing. Ní ìlú òyìnbó, o lè rí ọlọ́pàá tó gbó ṣáṣáṣá. I'm telling you pé àwọn ọmọ mi rí Canadian force. They were happy to join Canadian force. But yes, àwọn force lélẹ̀. Kò sí tá bá jáde. Tí ìkan náà àwọn ọmọ mi bá rí mọ́tò force báyìí. Kó má sọ̀rọ̀ Nàìjíríà láyé ọmọ kékeré. Ní rí wọn pẹ̀lú bọn. But Nigerian force àti tó jẹ́ force àti tí ò jẹ́ force àti tó jẹ́ àdàlú ẹ̀wà tàgbàdo, you will see them with ammunition. Ó ti kú tọnu nílẹ̀ bẹ́ẹ̀ yẹn, you can never see their force walking around the street or walking in the bush with ammunition. Igi ló ń lò. Mo ní force èèyàn tó jẹ́ force ní Kútọ̀nù. Igi ni wọ́n ń lò. Before you can see them pẹ̀lú ammunition lọ́wọ́, á jẹ́ pé wọ́n lọ fún mission tó lágbára. Ìbọn tó bá dẹ̀ gbé fún ẹ, ọta tó bá gbé fún ẹ, wàá ṣàlàyé bó ṣe lò ó. O ò lè dédé ra ọta àbọ̀ ní Benin Republic. Why Nigeria? Bàbá wa ò ní ṣe rí pé ìpínlẹ̀ Nàìjíríà ti bàjẹ́ àfi ká tún ṣe. Gbogbo ìtẹ́ sọ wípé you cannot go to your village. Any one of you that can go to his village and spend 1 week, he should raise up his hand. Kò sí bó ṣe lè ṣe forever and ever. Amen. Kò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà, lè rí security. Now, ẹ wọ àwọn ilé, if you jam them on the road, tẹ jam wọn ní kí ló máa ti ń pè tó máa ṣe lójú ọ̀nà yẹn, go to checking point. Rò bọ́lọ́pàá ni wọ́n, kidnapper ni wọ́n. Bó bá ṣe ń rí wọn báyìí, tó bá ṣe ń zoom up, àwọn ló máa pe kidnapper nínú gbó pé wá, tètè bọ́ síta. In next 5 minutes, àbíbi tó ti dé dúró, ẹ̀yin tẹ́ wá Nàìjíríà ìjára yín. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ travel lọ sí Nàìjíríà, be wise. Tí wọ́n bá ṣe ń stop mọ́tò ẹ̀, àwọn ará wọn kan máa jókòó sínú mọ́tò, wọn máa wẹ̀ lọ́kàn. Tí tó stop mọ́tò ẹ̀ tó ti wọ́n ẹ̀nà àdáwọn ẹ̀, tó bá ti lè yọjú báyìí tó ti rí pé yes, ó dà pé wọ́n dùn bẹ̀. Á ti fún ìtó wà nínú mọ́tò, á ti fún ní signal. Ó lè ní, my oga wetin you talk, you call me? Ó fún ní signal ni o. Bó ṣe fún ní signal yẹn, ìyí tó wà nínú mọ́tò ẹ̀yin ò dẹ̀ mọ̀ anything, ẹ̀yin á sì máa bó òun wojọ́ lọ. Ìyí tó wà nínú mọ́tò yẹn ti pe àwọn tí wájú lọ tó máa kidnap ẹni yẹn. Bóyá ẹ bọ́ sí títì, mọ́tò kan bọ̀ sí, plate number báyìí, kọ́nà báyìí ni, ẹ bọ́ sí tútù, òun lẹ máa gbé. Ẹ̀yin ò dẹ̀ ní mọ̀, òun ti ń parí iṣẹ́ ẹ̀yin nínú mọ́tò. Ṣé ìlú nìyẹn? Ṣé ìlú nìyẹn? Is that one a country? By the time tẹ́ni yẹn bá máa fi nǹkan tó lóhun in 10 minutes báyìí, ó ti kó sọ́wọ́ kidnapper. Ó ti kó sí ọwọ́ kidnapper. Wọ́n jọ ṣiṣẹ́ ní ìlú Nàìjíríà nìyẹn. Fídíò iṣẹ́ kò tí ń gùn báyìí torí tí mo fẹ́ fi wọ̀nyí ta fi tún lọ kan ilé. Ṣé tí lẹ́yìn máa jẹ́ mi nìṣó? Èmi tí mo sọ̀rọ̀ nísìn, ọ̀rọ̀ mi ṣe àbí òṣẹ. Now, èyí tí mo fẹ́ fi wọ̀nyí, ẹ jẹ́ kí wá gbé yẹn wá. Á lò mọ́ra wọn náà ni. Ní bínú. Ṣó wà tó sì ṣá fídíò ti pọ̀ jù. Jù. Tábà ti rí ní tòsí, à sọ di another program. Program pọ̀ tá máa lò wọ́n fún. Ẹ jẹ́ sọ́dọ̀ another program, kò sí tòsí mọ́. Kélé máa gbójú ẹja rándọ̀ pélé. Èyí tí mo fẹ́ fi wọ̀nyí yẹn, sójà ni o. Sójà ni o. Tó bá ti, ó nígbà míì, òun ló máa wá pe àwọn tó kù ẹ̀ lọ́fíìsì pé ìwọ jẹ́ a lọ sí checking point. Tó bá ti dé checking point, ẹ mọ̀ pé wọn kì í sá nǹkan tó kúrò lọ́fíìsì. Ọkọ̀ máa bọ́ta nígbà jẹ́ pé àwọn náà fẹ́ lọ gbowó. Wetin you bring come lọ bá lọ. Tó bá ṣe ń dé taba ẹjọ́ ló ń bọ̀. A minute. Tó bá ṣe ń dé ìtaba, òun ló máa ti plan pẹ̀lú àwọn kidnapper. Àwọn tó kù ẹ̀ wọ́n á dẹ̀ pa wọ́n. Á dẹ̀ gbà bọ́wọ́ wọn kò fún kidnapper. Bí kò fọ́ òun nígi lọ́wọ́. Nigeria my country. Bí kò fọ́ òun nígi lọ́wọ́, òun wo ti bẹ́ẹ̀sì tóun máa gbé padà sọ́fíìsì. Àwọn ọ̀gá ẹ̀dá àpò, they attack us for checking point. They attack us for checking point. Iṣẹ́ dẹ̀ ni. Iṣẹ́ ẹ̀ ni ó ti mọ̀ wípé àpátọ́ fún òun yẹn, òun máa lọ lífò oṣù 3.
á lọ fi gbádùn ayé ara ẹ̀ á dẹ̀ lọ gba ṣíà owó ẹ̀. Ṣé kọ́ńtírì nìyẹn? Ṣé ìlú tẹ fẹ́ máa gbé nìyẹn? Àwa Yorùbá ẹ jẹ́ ká jí. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àti gbogbo ẹ̀yin lọ́balọ́ba tó kù, ẹ jáde kẹ́ sọ̀rọ̀ sókè gidi. Ẹ sọ̀rọ̀ sókè gidi, ẹ fún wa ní support. We need your support. A need àtìlẹ́yìn ní. A ṣe wọ́n Nàìjíríà mọ́. A fẹ́ dá dúró. Ọlọ́run á dẹ̀ fún wa ṣojú òní tiwa. A níbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́olúwa show. The one and only baby of Yorùbá nation lórúkọ ti tèmi. Ẹ̀yin tẹ́ bá ń wò mí for the first time, ẹ subscribe sí YouTube channel mi. Ẹ turn all notification bell yín. Ẹ lè máa gbádùn àwọn ètò mi lọ́lọ́kan òjọ̀kan. Ẹ má wá gbàgbé láti bá mi share. Ẹ bá mi share, jẹ́ kí program mi dé fẹ̀. Ẹ jẹ́ kí wọ́n rí wípé yes, Lady K ti máa ń ranjú, ti máa ń ran mú. Mo gbé fún bàbá wa pé wọ́n ṣe é o. Wọ́n kú ìfọmọ ènìyàn ṣe o. Àwọn onílẹ̀ á túbọ̀ máa tì wọ́n lẹ́yìn. Àwọn onílẹ̀ á túbọ̀ máa fún wọn sọ. Wọ́n pẹ́ lórí àpèrè. Ikú ìpẹ̀tà lójú ìran ikú ò ní pa wọ́n. Ṣùgbọ́n kọ́ wá jọ o, ó kù nìbọn ń ró. Kí wọ́n bá wa jáde tán, kí wọ́n fún wa látìlẹ́yìn ìran Yorùbá ń lọ. Àwọn ò ṣe mọ́ o pẹ̀lú ìlú mùjẹmùjẹ, pẹ̀lú location 419, location 0 country. Àwa ò ṣe mọ́. Ìyà tó jẹ wá tó. Ẹjọ́ débẹ̀, ojú òní tí. Ṣé ibi tẹ́yìn bá ti ń ṣí ẹ̀ sí? Láti ibẹ̀ lọ́nà máa tún ti bá wa ṣí ẹ̀ tó fi máa rákòrò tó máa fi dé ibi tá a rán. Táwọn bàbá wa náà bá ti rí elé pẹ̀lú ìta tó ṣòro sí i, wọ́n máa wí pé yes, mẹ́wàá ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé mi yìí. Á jẹ́ kí ìyẹ́ ẹlòmíì ṣí. Ẹ rí pé pẹ̀lú tí mo sọ yìí, ẹlòmíì tí nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sí, á ń rí pé ọ̀rọ̀ tó mobìnrin yìí sọ yìí, bí nǹkan bẹ́ẹ̀ má ṣe ṣẹlẹ̀ nìyẹn. So géèmù tó play lélẹ̀, ẹ lọ kọ nǹkan tí mo sọ yìí sílẹ̀. Géèmù táwọn people ń play nìyẹn. Tẹ́ bá ti pàdé ọlọ́pàá ní checking point, tó bá ti fún ọ̀gá ní signal, tó ti ń bọ̀ ọ̀gá ẹ̀ sọ̀rọ̀ nínú mọ́tò, ẹ turn back. Tó bá ti release yín, ẹ má lọ síwájú yẹn mọ́. Ó sọ fọ́gá ní pé àwọn ti wájú kọ́ lè kidnap ẹ̀. Ó ní kúkú ṣì lọ́wọ́ kó turn back, kó má lọ mọ́, kó lọ gba another route. Bó ṣe jẹ́ nìyẹn, ojú òní tiwa. Ẹ má gbàgbé gbogbo àwọn products náà tà lórí ìkànnì Lady K Ìfẹ́olúwa show. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lo cream tó dáa, ẹ̀yin tẹ́ fẹ́ lo ọṣẹ ìwẹ̀ tó mú yes láti iléeṣẹ́ Danari skincare, ẹ pè mí lórí WhatsApp number tẹ́ ń wò lójú screen. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní dark knuckle tẹ́ ní Facebook, gbogbo ẹ̀yin tí kọ́lọ̀ yín ti di too uniform, àbẹ́yìn tó jẹ́ pé àsìkò summer yìí, summer yẹn ó gbóná gan. Ẹ̀yin tí mo sọ fún yín pé mo bọ̀ mo sáré tún lọ tọ fáànù ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti rí pé summer yẹn ó ti affect skin yín, ẹ pè mí lórí WhatsApp number mi, ọ̀kẹ́ text mi kí n fún yín ní phone number Oyindamola Pokno. Àwọn ni olùdásílẹ̀ iléeṣẹ́ Danari skincare. Àwọn ni wọ́n ń ta cream tó dáa tẹ́lẹ̀ lò tí ò ní ba skin yín jẹ́. Àwọn ni wọ́n ń ta ọṣẹ ìwẹ̀ tó dáa tó máa jẹ́ kí kọ́lọ̀ yín kó ṣe kíni, kó jáde síta dáadáa. Àwọn ni wọ́n ń ta product tẹ́ máa lò sí fèsì yín, tí fèsì yín á máa dán gbìnrín bíi ti Lady K báyìí. Iléeṣẹ́ Danari skincare àwọn ni wọ́n ń ta. Ó lè jẹ́ face soap àti face cream àti cleanser nìkan lẹ́yìn fẹ́. Bóyá body yín ẹ ti like bó ṣe rí, ṣùgbọ́n torí pé ẹ fèsì oòrùn, ẹ ń gbé ojú síta ní gbogbo ìgbà, ó ti wá jẹ́ kí weather yẹn kó affect face yín. Ọ̀kọ́ máa jẹ́ yẹn gan ló jẹ́ kí face yín kó change, ṣùgbọ́n tẹ́ like bó ṣe rí, tẹ́ fẹ́ tún face yín ṣe. Ẹ pè mí lórí WhatsApp number, ọ̀kẹ́ text mi kẹ́ request fún phone number ẹni tó ń ta cream àbí ọṣẹ. Máa forward ẹ̀ sí yín. Gbogbo dark knuckle yìí ó máa dohun ìgbàgbé. Gbogbo ẹsẹ̀ yín tó jẹ́ coke, tí ojú jẹ́ Fanta, gbogbo ẹ máa dohun ìgbàgbé. Ó máa ráìmù látòkè délẹ̀. Ẹ máa ní one colour uniform. Bó ṣe jẹ́ nìyẹn. Bákan náà, gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra òògùn jẹ̀díjẹ̀dí, jẹ̀dí ò mọ sìsá, jẹ̀dí ò mọ akọ̀wé, jẹ̀dí ò mọ ọmọdé, jẹ̀dí ò mọ àgbàlagbà, láti iléeṣẹ́ TL Natural Herbal. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ treat jẹ̀díjẹ̀dí, especially ẹ̀yin tẹ́ wà ní diaspora, gbogbo oúnjẹ wà ní diaspora mídìmídì ni o. Jẹ̀dí tẹ́dẹ̀ ń wò yẹn, ó máa ń pa iléeṣẹ́ bàbá, kò ń jẹ́ kó lè ṣe dáadáa mọ́. Ọkùnrin mi pé lọ́lá, ṣùgbọ́n jẹ̀dí ti jẹ gbogbo ẹ̀yìn wọn, ti jẹ fùrọ̀ wọn tán. Kódà ó ti jẹ nǹkan ọmọkùnrin wọn mọ́kùnrin lé dáadáa, àfi tó bá gbẹjọ́ òun ló tó máa dìde. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní irú position bẹ́ẹ̀ yẹn, ẹ text mi lórí WhatsApp number, ẹ request fún phone number iléeṣẹ́ TL Natural Herbal. Ìlú Nàìjíríà ni wọ́n wà. TL Natural Herbal ó fàyè yí ẹ̀ tá ti ń polówó wọn sìn. Àwọn èèyàn dẹ̀ ń give testimony tó dáa nípa iléeṣẹ́ TL Natural Herbal. Gbogbo èyí dáàdì tó jẹ́ wípé èjì ti ṣòjóró yín,
kò jẹ́ kẹ́ lè tẹ́ kanlẹ̀ dáadáa mọ́ àbí gbogbo bọ́dì yín ti weak ẹ lè tẹ́ kanlẹ̀ dáadáa mọ́ ẹ pè iléeṣẹ́ T-Health ẹ gba nọ́mbà wọn kẹ́ pè iléeṣẹ́ T-Health Natural Herbal wọ́n fún yín ní àgúnmu tẹ́ máa fi just omi gbóná ẹ lè fi ẹ̀kọ́ gbóná lò ó ẹ lè fi ordinary water warm water kẹ́ fi lò ó kẹ́ wá wo iṣẹ́ tó máa ṣe lára yín ẹ mọ̀ pé rere ni Olúwa ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àlàáfíà ṣe pàtàkì ó ṣe kókó ẹ tọ́jú ara yín ṣe rí ẹ má sọ wípé àwọn dádì nìkan ni wọ́n ní jẹ̀dí lára jẹ̀dí máa ń affect menstruation obìnrin jẹ̀dí máa ń jẹ́ kí obìnrin kó tètè darúgbó jẹ̀dí máa ń ba so many things jẹ́ lára obìnrin náà kì í ṣe ọkùnrin nìkan ló máa ń affect kí wọ́n má bá wá ṣẹlẹ̀ sí yín ẹ pè mí kí n fún yín ní fóònù nọ́mbà iléeṣẹ́ T-Health Natural Herbal product tó dá mi lójú tí mo lè fi ọwọ́ sọ̀yà ni èmi náà ní wọn lóríṣiríṣi ní Canada ń bíbà kò sí country jẹwà tí wọn ò ní sẹ̀ǹdẹ̀ sí yín ẹ mọ̀ pé ìyá àwọn boys ni mí mi ì dẹ̀ fẹ́ kíkiri àwọn ọmọ mi yẹn kó lọ kú lójijì káwọn ọmọ wá dàgbà tán kó wá fẹ́ lò kó wá máa di bá ń gbé sí fi ṣeré wò níbo ọlọ́mọdéjarí náà kọ̀ǹgà so ọ̀dẹ̀ ni àti kékeré lèèyàn ti ń pẹ̀ kàrókò nítorí tó bá dàgbà ẹbọ ni òun ọgbà èmi ò sì lẹ́bọ tí mo fẹ́ gbé fún ìrókò ó bẹ́tà kí tètè máa pẹ̀ ká ẹ̀ láti sìn lọ so gbogbo ẹ̀yin dádì mi ẹ̀yin mọ́mì ni ẹ má gbẹ́bọ fún ìrókò ṣe ni kẹ́ pẹ̀ ká ẹ̀ báwo lẹ ṣe lè pẹ̀ ká ẹ̀ bí kò ṣe wípé kẹ́ ọ́dà fún àgbo jẹ̀dí tó mú yes ọkùnrin lò obìnrin lò tọmọ kékeré náà wà tó bá jẹ́ pé àwọn ọmọ yín lẹ fẹ́ kọ́ lò tẹ́ bá ti pe iléeṣẹ́ T-Health Natural Herbal ẹ sọ fún wọn wípé títọ́ ọmọdé lẹ fẹ́ wọ́n á sẹ̀ǹdì ẹ̀ sí yẹn máa sóòkì ẹ̀ ní wọ́n á dẹ̀ máa mú ẹ̀yin gan ẹ̀ rí nǹkan tó máa yà jáde ó máa yà yín lẹ́nu pé ṣé ìdọ̀tí burúkú ṣé gbogbo ọ̀rá gbogbo ìpín tó máa ṣe kí ni tó máa yà síta gbogbo nǹkan tó máa ń pa sex organs ọkùnrin mi nìyẹn tí ọ̀rá bá ti pọ̀jù ìyẹn ìpín jẹ̀díjẹ̀dí tó bá ti pọ̀jù ní ara ó máa pa gbogbo sex organs ni gbogbo ẹ̀ máa kú ni ara máa ròyàn ni kẹ́ tó lè jí 1 2 3 báyìí ẹ̀yin máa ròyìn ní ẹ̀ nílé lọ́mọ so gbogbo ẹ̀yin tẹ́ bá wà nínú position bẹ́ẹ̀ ẹ má bínú mo ní kọ́ ni mò ń yẹ̀wò so gbogbo ẹ̀yin tẹ́ bá wà nínú position bẹ́ẹ̀ ẹ pè mí lórí WhatsApp number tẹ́ ń wò lójú screen mi nítorí ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn ọjà yìí náà ni mo ṣe máa fi phone number mi sójú screen gbogbo program mi ẹ pè mí kẹ́ text mi lórí WhatsApp kì í ṣe dandan ni kẹ́ pè mí just text me on WhatsApp pé ẹ ní the phone number bye lẹ́sẹ̀kẹsẹ̀ máa send ẹ̀ sí yín mo dẹ̀ assure yín wípé gbogbo àwọn tí èmi Olúwakẹ́mi Lady K yín baby of Yorùbá nation tí mò ń bá polówó ọjà kì í ṣe àwọn tẹ́ máa sanwó ọjà fún wọn tẹ́ ní wọ́jà àbí tẹ́ máa sanwó méjì tẹ́ máa rí ẹyọ kan láyé Ọlọ́run ò jẹ́ kó rí bẹ́ẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lórí ìkànnì Lady K bákan náà tún wá ní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra títí diabetes iléeṣẹ́ wọn ni ẹ fẹ́ ra ti flat tummy iléeṣẹ́ wọn ni ẹ fẹ́ ra ti body pains iléeṣẹ́ wọn ni àgbo body pains wọn mo gbọ́ṣẹ́ wò mo rí bó ṣe wípé yes rere lolúwa tó bá jẹ́ ti body pain ẹ bá fẹ́ èyí ṣàsọ fún wọn wípé èyí tó sẹ́ẹ̀dì sí Lady K yẹn lẹ fẹ́ because mi tí ìrírí àgbo ara gígbó bẹ́ẹ̀ yẹn rí ní ayé mi ò tí ìrírí ibi tí mo ṣe tí wò pé ṣé mi ní máa lọ sí hospital báyìí ìnira ẹ má ti pọ̀jù fún mi ara ń ro mí gan mo kàn rántí ni pé wọ́n sẹ́ẹ̀dì àgbo ìsinmi tí mo sóòkè ẹ̀ sílé wọ́n ti sóòkè ẹ̀ sí more than 3 months mi ò yà díẹ̀ ju ẹ̀kan lọ tí mo fi tọwọ̀ láti wo bó ṣe rí kíá ni mo sáré lọ gbé kódà ẹ̀kún kọ́ọ̀bù kan ni mo bù tí mo mu àtijọ́ yẹn sì mi tó sí mi àlàáfíà dẹ̀ tó mi láyọ̀ ẹ wò láti 1 hour sìn orí ìdúró ni mo wà kí ṣe pé mo jókòó I was on standing ẹlòmíì ò lè dúró 1 hour láì ṣe pé orí kankan ṣe even tó bá ṣe kankan gan bó bá ṣe báyìí ni ó máa ṣe báyìí lámà wọn kan tó máa gbédìlé no because mo ń mu àgbo mi ò fi àgbo ṣeré tó bá jẹ́ ti jẹ̀dí náà ni lẹ́nu ọjọ́ mẹ́ta mo tún sì gbé àgbo mu jẹ̀dí lura tèmi náà tún ya gbogbo ẹ̀ yes bó ṣe yẹ kó wà nìyẹn èèyàn máa ṣe kí ni wàá máa tú bọ́dì ṣe kára kó lè jà kára kó lè free ẹlòmíì jẹ̀dí ti jẹ́ kí waist ẹ̀ kó ṣe kí ni kó stiff ẹlòmíì ò lè twist waist ẹ̀ ti stiff pa ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ straight kó mú kankan ó máa di ìbàdí bó báyìí pé yẹ ẹ̀yìn mi gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ń ṣe nǹkan tó dáa jẹ̀dí tẹ̀dẹ̀ ń wò dẹ́ni ó máa tún fọyàn lójú tó bá ti pọ̀ jù tó ti ń lọ sóko diabetes máa ń fọyàn lójú òun ló máa ń fa egbò àdá àjìná òun lẹ ṣe máa rí ẹlòmíì ó máa légbò á treat ẹ kó kékeré ló kọ̀ ṣe o ṣùgbọ́n nítorí ìtọ̀ ṣúgà ti wà lára ẹ̀ egbò yóò ní jiná àfi títọ̀ ṣúgà yẹn bá tó lọ so mo bẹ̀ yín mo rọ̀ yín gbogbo ẹ̀yin mọ́mì dádì ẹ pè mí lórí WhatsApp number ọkẹ́ text mi kí n fún yín ní phone number wọn bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lo fabric tó wà pa
tó mú yes àti bag àti bàtà tó ṣe rí ní àwùjọ tẹ́lẹ̀ lọ sí party àwọn party ìgbàlódé àwọn latest party tó máa wò pé wow who is this sexy lady, who is this sexy mama, look at her bag, look at her shoe, look at her fabric, this is fantastic, this is fabulous, this is gbogbo òyìnbó ayé yìí ẹgbàá bẹ́ẹ̀ kẹ́ forí lò ó tó máa sọ bẹ́ẹ̀ iléeṣẹ́ unique ni ẹ̀yin tẹ́ bá wá nídìí àwọn aṣọ náà àti báàgì àti bàtà ẹ text mi pé ẹ nídìí aṣọ nọ́mbà aláṣọ àbí nọ́mbà oníbàtà máa send sí ìlú Japan ni wọ́n wà wọ́n dẹ̀ tún ní ṣọ́ọ̀bù sí Nàìjíríà so anywhere tí ẹ bá wà gbogbo àwọn tí mò ń bá polówó ọjà wọ́n á send nǹkan tẹ́ bá fẹ́ wọ́n á send ẹ̀ sí yín ojú òní tiwa àní ṣàṣetì àní fàìsàn lògbà àní rí bànújẹ́ bákan náà tún wà ní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe investment ojú tèmi ti rí ní ìlú Nàìjíríà nípasẹ̀ pé à ń fi bísínẹ́sì sí ọ́ndà èèyàn à ń ṣe bísínẹ́sì sí ọ́ndà èèyàn ìlú Nàìjíríà dẹ̀ ń korò sí ni ẹ má jẹ́ kó gbé yín lówó lọ bó ṣe gbówó Lady K lọ ẹ lọ ṣe investment yín sí iléeṣẹ́ Ọlábánjí farm ṣe rí iléeṣẹ́ Ọlábánjí farm tí ẹ bá lọ ṣe investment síbẹ̀ investment wọn bẹ̀rẹ̀ láti 500,000 ní tó kéré jù tí ẹ bá ṣe investment 500,000 every 6 months ẹ máa gba 80,000 ṣẹ́ríjọ́ tó bá wá pé 2 years wọ́n máa dá 500,000 yín padà fún yín ẹ dẹ̀ máa ti gba 80,000 lẹ́ẹ̀mẹrin ẹ gbádùn mi ẹ máa ti gba 80,000 ní ẹ̀mẹrin ìjọ tó ẹlẹ́kẹrin yẹn wá pé ìjọ yẹn gbọ̀ngàn náà lọ tún máa dá 500,000 tẹ́ fi invest sí iléeṣẹ́ wọn ìjọ yẹn ni wọ́n máa dá padà fún yín àwọn máa ń fi owó léèyàn kiri ni wọ́n ní investment tó bẹ̀rẹ̀ látòrí 1 million èyí tó kéré ju investment wọn òun ni 500,000 so èyí tẹ́ bá nífẹ̀ẹ́ sí tẹ́ bá fi 30 million invest sí iléeṣẹ́ Ọlábánjí farm mo fọwọ́ ẹ̀sọ̀yà fún yín wípé ẹ̀ ní regret pé ẹ invest síbẹ̀ ṣe rí investment wọn 2 years agreement ni tí 2 years agreement yín bá ti pé báyìí ìbàjẹ́ 30 million lẹ fi invest ìbàjẹ́ 50 million ó máa kó gbogbo million sí yín ó máa kó fún yín and before then ẹ ti máa gba gain yín ní 6 months tẹ́ bá ṣe investment 10 million ó ní iye tẹ́ máa gbà ní every 6 months lórí 10 million ó ní iye tẹ́ máa gbà lórí 5 million ní every 6 months ní owó tó jọjú gidi òun lẹ máa gbà ní 6 months ìjọ tí 2 years yín bá dẹ̀ tún ti pé ẹ gba gbogbo 5 million yín tẹ́ fi invest sọ́dọ̀ wọn ẹ gba gbogbo 10 million yín tẹ́ fi invest sọ́dọ̀ wọn bódẹ̀ jẹ́ 30 million náà ni ẹ gba gbogbo owó yín so èyí tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ pè mí lórí WhatsApp number or kẹ́ text mi kẹ́ request fún phone number wọn kí n fún yín kẹ́ pè wọ́n ẹ bá wọn dòwò pọ̀ ó fi hàn lọ́kàn balẹ̀ wọn ní gbówó yín sá lọ ẹ má jẹ́ kó kọjú yín sóhun alẹ́ bó ṣe kọjú Lady K sóhun alẹ́ ní 2021 o ẹ má jọ gbé bísínẹ́sì yín lọ bó ṣe gbé bísínẹ́sì mi lọ 2021 o ẹ jọ ẹ lọ ṣe investment sílùú Nàìjíríà kò sẹ́ni tẹ́lẹ̀ finú tán mọ́ sí tẹ́ bá ṣe bísínẹ́sì sí lábẹ́ bóyá bísínẹ́sì tí mo dálẹ̀ máa bá mi mójútó àdúrà kẹ́ẹ̀kú kọ́ lè jogún ẹ̀ àbí kí kọ́kọ́ ṣàṣẹlẹ̀ sọ́ta yín kọ́ lè jogún bísínẹ́sì yẹn òun lọ́wọ́ máa gbà òun mo ṣe ní kẹ́ lọ ṣe investment sọ́dọ̀ Ọlábánjí farm tó dẹ̀ máa ní agreement nínú ó máa ní kíni mo pè agreement nínú kẹtọ kóṣù mẹ́fà yín bá ṣe ń pé báyìí wọ́n ti send owó yín sàkáǹtì yín ẹ nídìí àti lé wọn kiri àwọn náà máa fowó yín lé yín kiri kẹtọ jí báyìí owó yín ti wọlé sàkáǹtì yẹn ti mọ̀ pé yẹn ṣàtọ̀dọ̀ Ọlábánjí ló ti wá tí ojú òní ti wà ní agbára tán lọ́rùn ẹ má gbàgbé gbogbo ẹ̀yin bàbá mo ní mo fẹ́ ra laptop kẹ́ sọ́pọ́ọ̀tì mi ṣé bẹ́ẹ̀ ni mo burú tó lọ́wọ́ yín láti ọ̀sẹ̀ kan sì ni mo ti pariwo mo fẹ́ ra laptop kẹ́kọ̀ọ́ bá mi fi owó kún ẹ̀dẹ̀ kọjú kó pé no in fact ọlọ́mọdé àtẹ ká má dùbẹ̀ ọlọ́mọdé kéèyàn tẹ́ láyé ẹ̀ èmi gan ti mọ̀ wípé ọ̀tá mi ti tẹ́ but inú mi á dùn tẹ́ bá lè help mi ojú òní tì yín ẹ support mi any amount tẹ́ bá lágbára ẹ bá mi fi kún owó laptop tí mo fẹ́ rà fún ìpolongo iṣẹ́ ìyìnrere ọkọ̀ ìgbàlá Yorùbá nation náà ni kò ṣe fún nǹkan mi níṣẹ́ mi tí mo fẹ́ lo sísítẹ́ẹ̀mù fún bí kò ṣe ti Yorùbá nation gbogbo prógrámù tá à ń ṣe òun náà ni so ẹ jọ ẹ help mi ẹ support mi láti bá mi fowó kún ojú òní tì yín ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi fowó kún ẹ text mi lórí WhatsApp pẹ̀tọ́ Lady K send account number tó fẹ́ kábẹ́ fowó laptop ẹ̀ sí má send ẹ̀ sí yín lẹ́sẹ̀kẹsẹ̀ tí bá dẹ̀ ṣe rábà má wá sórí social media with receipt má wá fi hàn yín pé ẹ wò ó ti ra laptop mi iye tí mo fi rà á nì má dẹ̀ sọ iye tẹ́ bá bá mi fi kún náà ẹ ṣe gan ni ojú òní tí yẹn wó ló tún kù
ẹ subscribe sí YouTube channel wa ẹ tan notification bell kẹ́dẹ̀ bá wa ṣí ètò ire o.